A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àjọ African Environmental Health Organization Climate Change Adaptation Researchers àti members of the Nigerian Institute of Town Planners ti kan ìjọba ìpínlẹ̀ lábùkù lórí àwọn ìjàmbá ẹ̀kún omi tí ó gba ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ bí wọ́n ti ń pè fún ìwádìí lórí bí wọ́n ṣe ná àmójútó owó ecological funds tí ìjọba yọ̀ǹda fún àwọn ẹkùn tí ìjàmbá omi kó bá. Èyí wádìí jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú owó tí ó lé ní 620 billion naira ecological funds tí wọ́n gbà, ọ̀pọ̀ ìpínlẹ̀ ni wọn kò gbáradì àti dènà ẹ̀kún omi. Èyí ń wáyé bí àjọ alámòjútó ọjọ́ Nigerian Meteorological Agency ṣe fi ìkìlọ̀ léde lórí ẹ̀kún omi nínú oṣù keje tí a wà yìí, bí wọ́n ti ní àwọn ìpínlẹ̀ bíi Sokoto, Èkó, Edo, Benue àti ìpínlẹ̀ 16 mìíràn ni ó ṣeé ṣe kí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi. Nínú ìkìlọ̀ tí NIMET yọ̀ǹda fún oṣù keje ọdún 2025 ni wọ́n ti ní ìpínlẹ̀ Sokoto ní ewu ìjàmbá ẹ̀kún omi pọ̀ fún jù, bí wọ́n ti gba àwọn olùgbé àwọn ìpínlẹ̀ wọ̀nyí nímọ̀ràn bí ó bá ṣeé ṣe kí wọ́n fi agbègbè sílẹ̀, ṣe àmójútó kòtò ìdaminù, gbáradì fún ètò ìlera pàjáwìrì emergency kit kí wọ́n sì pa gbogbo iná mọ̀nàmọ́ná àti afẹ́fẹ́ gáàsì nígbà ẹ̀kún omi. Ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ iye ọdún tí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jẹ́ kí ó tó ní àǹfààní àti wọlé sí iléèwé gíga sí ọdún 16 years. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé àjọ JAMB tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá. Ó ṣe ìkìlọ̀ wípé gíwá iléèwé tí wọ́n bá ká mọ́ tó ń ṣe lòdì sí àṣẹ ìjọba yóò fi ojú winá òfin. Aláùsá fìdí ẹ̀ múlẹ̀ wípé iye ọjọ́ orí tí ìjọba fẹ́ ni wọ́n ti là kalẹ̀, kò sí àyípadà lórí èyí mọ́. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùnlẹ́yìn ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ọlákùnlẹ́yìn jáde láyé lẹ́ni 90 ọdún 90. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọba di olóògbé lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé ọjọ́ keje oṣù keje ọdún 2025. Olúbàdàn jáde láyé láàrin ìgbáradì fún ayẹyẹ ọjọ́ ìbí àti ayẹyẹ ọdún kan ìgbádé rẹ̀. Àwọn tí wọ́n ń béèrè ìbéèrè lórí bí wọ́n ṣe ń ná owó ìrànwọ́ tí wọ́n yọ lórí epo gba ìdáhùn láti ọ̀dọ̀ ìjọba, bí wọ́n ti ní wọ́n fi owó yìí pèsè ohun amáyédẹrùn àti ìgbélárugẹ ọmọ orílẹ̀-èdè. Owó tí ó ń wọlé sí àpò ìjọba àpapọ̀ ni wọ́n ní ó ti lékún sí ní ìlọ́po méjì láti ọdún 2023 tí ààrẹ Bọ́lá Tinubu ti kéde wípé kò sí ìrànwọ́ fún epo mọ́ níbi ìyànsípò rẹ̀. Owó yìí ni wọ́n ń pín láàrin ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti ìbílẹ̀. Bílíọ̀nù 9 náírà tí wọ́n ń pín nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari ni ó ti wọ 1.6 trillion naira láti ọdún méjì sẹ́yìn. Minister of Finance Nkiruka Uzoka Anita tí ó ṣe aṣojú ìjọba ní láti ìgbà tí àwọn ti yọ ìrànwọ́ ni àwọn ti darí owó yìí sí àwọn ohun mìíràn tí ó ṣe kókó láwùjọ bíi ọkọ̀ ìrìnnà àti ohun amáyédẹrùn. Èyí sì ti mú àdínkù bá àpọ̀jù ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní lórí epo. Ó ní àwọn kò wá láti wá sọ̀rọ̀ lórí ìpèníjà tí wọ́n kojú, ṣùgbọ́n láti tẹ̀síwájú nínú àṣeyọrí. Àjọ JAMB ti ṣe ìkéde ìdíwọ̀n fún máàkì cut-off máàkì fún ìgbaniwọlé sí iléèwé ìfásitì lórílẹ̀-èdè sí 150. Ìdíwọ̀n ìgbaniwọlé sí iléèwé gbogbonìṣe polytechnic ni wọ́n ṣe ní ó kéré tán 100 nígbà tí iléèwé ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ àti iṣẹ́ ọ̀gbìn náà wà ní 100. Iléèwé fún ẹ̀kọ́ṣẹ́ nọ́ọ̀sì ni wọ́n ṣe ní 140 ó kéré tán fún ìgbaniwọlé. Ìpinnu yìí wáyé ní ọjọ́ Ìṣẹ́gun níbi ìdìbò tí ọ̀gá àgbà àjọ JAMB akàwé gboyè Ishaq Olóyèdé darí níbi ìpàdé òfin tí ó wáyé ní ìlú Àbújá. Ọlọ́rọ̀ jùlọ ní ilẹ̀ Áfíríkà àti ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí i lórí àtúnṣe rẹ̀ ní ìpínlẹ̀ Èkó àti Nàìjíríà. Nínú lẹ́tà tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ṣe àfihàn rẹ̀ ní Ọjọ́rú ni Dangote ti gbé òṣùbà káre fún ààrẹ lórí àmójútó agbami.
ocean surges àti ẹ̀kún omi ní agbègbè Victoria Island àti bí ó ṣe kọ́ Atlantic City tuntun tí ó mú ìdàgbàsókè bá ohun amáyédẹrùn ní àsìkò kan náà tí wọ́n ń ṣe ojúnà Lagos-Calabar Coastal Highway àti Sokoto-Badagry Super Highways lọ́wọ́. Dangote gbóríyìn fún akitiyan ààrẹ fún iṣẹ́ tí ó fi àpẹẹrẹ gidi lélẹ̀ pẹ̀lú àwọn agbègbè bíi Ahmadu Bello Way, Akin Adesola, Bishop Olúwọlé Street, Adétòkunbọ̀ Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ̀kún omi ti ń fi ìgbà kan dà láàmú kí ààrẹ tó yanjú ìṣòro bẹ̀. Dangote wá gbà ládùúrà wípé Ọlọ́run yóò túbọ̀ máa fún un ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti lè túbọ̀ ṣe àṣeyọrí tí ó ju èyí lọ fún àǹfààní gbogbo ọmọ orílẹ̀-èdè. Alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé ti ṣe àfihàn wípé ìwádìí àkọ́kọ́ sí iléeṣẹ́ epo NNPCL tú àgbọ́gbárímú àṣírí ìwà ìbàjẹ́ tó ń lọ láàrin iléeṣẹ́ NNPCL nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ọjọ́ kẹta ìpàdé lórí àpò ìkówósí àti iṣẹ́ ìjọba tí ìgbìmọ̀ olùṣàkóso owó láti ilé aṣòfin ṣe àgbékalẹ̀ ní ìlú Àbújá ní Olúkóyèdé ní ìwádìí lérèfé lásán làwọn sì ṣe tí àwọn fi rí adúrú ìwà ìbàjẹ́ tó pọ̀ tó yìí láì tí ì túṣu désàlẹ̀ ìkòkò. Olúkóyèdé ní àjọṣepọ̀ tó ní agbára wà láàárín àìlámójútó ohun àmúṣọrọ̀ àti ìṣòro ààbò. Bí a bá wo ṣàkún ìwà dàlúrú àti ajínigbé, èèyàn á tọpinpin rẹ̀ dé ìwà ìbàjẹ́ àti dídarí owó ìlú tí ó yẹ kí ó ṣe ọmọ orílẹ̀-èdè láǹfààní bí ó ti rọ ilé ìgbìmọ̀ kí wọ́n ṣe òfin tí yóò ṣe ìwádìí ọ̀rọ̀ kíkójọ tí kò ṣeé ṣàlàyé nítorí òfin tí wọ́n ń lò lọ́wọ́ ń ṣe ìdáwọ́kọ̀ fún àjọ wọn àti gbé ìgbésẹ̀ kíákíá lórí afurasí tí ọ̀rọ̀ rẹ̀ rúni lójú. Ọ̀gá EFCC ní kí ilé aṣòfin bá òun ṣe àbádòfin tí òun ti ń pariwo rẹ̀ láti ọjọ́ pípẹ́ yìí nítorí ọdún tí ó kọjá wọ́n da àbá yìí nù. Bẹ́ẹ̀ bí a kò bá jẹ́ kí olúkúlùkù jiyìn lórí ọ̀rọ̀ tí wọ́n kó jọ kò lè sí àṣeyọrí. Ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ti fìdí ẹ̀ múlẹ̀ àṣeyọrí Senator Monday Okpebholo láti ẹgbẹ́ òṣèlú APC níbi ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Edo. Níbi ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni 5 ni wọ́n ti jọ fìdí ẹ̀ múlẹ̀ ní Ọjọ́bọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP àti olùdíje du ipò wọn Àsùwé Ighodalo kùnà àti fìdí ẹ̀sùn wọn múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú. Adájọ́ Mohammed Lawal Garba ni ó dá ẹ̀sùn kòtẹ́milọ́rùn PDP nù wípé Okpebholo ni ó jáwé olúborí. Akọ̀wé ìjọba àpapọ̀ àná Boss Mustapha ti sọ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Muhammadu Buhari Garba Shehu kọ wípé kò sí ẹni ẹyọ̀kan ṣoṣo tí ó lọ́wọ́ nínú bí Buhari ṣe di ààrẹ. Mustapha ní síwájú ìdìbò ọdún 2015 Buhari darí àwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n fún un ní ìbò 12.5 million nígbà tí ẹgbẹ́ Legacy tí wọ́n ṣe ìdásílẹ̀ APC náà fún un ní àlékún ìbò 2 million. Ó ní gbogbo àpapọ̀ agbára yìí ni ó yọrí sí 15 million ìbò tí ó fún Buhari láǹfààní àti gba ipò lọ́wọ́ ààrẹ tó ń ṣèjọba lọ́wọ́ Goodluck Jonathan láti ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn Tèmítọ́pẹ́ Àjàyí ṣàlàyé wípé ààrẹ àná Muhammadu Buhari bá má ti rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC gbà láti díje du ipò ààrẹ bí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ ààrẹ Tinubu. Àjàyí ṣe àpèjúwe ọ̀rọ̀ Mustapha ní ìdàrúdàpọ̀ lórí ìtàn òṣèlú. Ó ní ká tiẹ̀ gbé ti ìdìbò gbogbogbò ọdún 2015 tì sí ẹ̀gbẹ́ kan, kò sí bí Buhari ṣe fẹ́ di ààrẹ láì kọ́kọ́ di olùdíje fún APC. Ó ní Buhari ìbámá ti rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbà ní Teslim Balogun Stadium, ìpínlẹ̀ Èkó ní ọdún 2014 láì jẹ́ wípé Tinubu dá sí i. Òun ni ó kó àwọn gómìnà àti aṣojú ẹkùn gúúsù ìwọ̀ oòrùn jọ láti ṣe àtìlẹ́yìn kí Buhari lè jẹ́ olùdíje láti ẹgbẹ́ wọn. Àjàyí fi kún wípé gbogbo àtìlẹ́yìn tí ó yọrí sí àṣeyọrí Buhari ni ó yẹ kí wọ́n mọ rírì rẹ̀. Ó ní pẹ̀lú wípé Buhari ní ìbò 12 million láti ẹkùn àríwá, èéṣe tí ó fi pàdánù ìbò ààrẹ lẹ́ẹ̀mẹ́ta.
Lánàá ni ètò ìdìbò wáyé ní ìjọba ìbílẹ̀ 20 àti ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ kánsù 37 ní ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná Fẹ́mi Gbàjàbíàmílà di ìbò rẹ̀ ní ibùdó 14 ní iléèwé Elizabeth Fowler Memorial High School tí ó wà ní Adéníran Ògúnsànyà, agbègbè Sùúrùlérè. Gbàjàbíàmílà ṣe àpèjúwe ìbò yìí ní èyí tí kò ní awuyewuye nínú, ṣùgbọ́n ó kérora wípé ará ìlú kò túyáyá síta láti wá dìbò. Ó ní bóyá òye pàtàkì ìbò ìjọba ìbílẹ̀ kò yé wọn tó, bẹ́ẹ̀ òun ni ó ṣe pàtàkì jùlọ nínú gbogbo ìbò. Fún ìdí èyí, wọ́n nílò láti ta ará ìlú jí kí wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ lórí pàtàkì ìṣèjọba ìbílẹ̀. Olùdásílẹ̀ iléeṣẹ́ orin Marvin Records Don Jazzy ti ṣe àfihàn ìpèníjà tí ó ní lórí àti dúró ti obìnrin kan ṣoṣo. Lórí ètò Nancy Ìsinmẹ̀ ni Don Jazzy ti ṣàlàyé wípé bí àwọn kan ṣe lè jẹ́ olótìítọ́ sí ìyàwó kan, òun kò ní irúfẹ́ oore-ọ̀fẹ́ bẹ́ẹ̀ nítorí òun ṣì máa tún wo obìnrin mìíràn níta, òun ìbá ti gbé ìyàwó sílé. Don Jazzy ṣe àfihàn pàtàkì láti jẹ́ olótìítọ́. Ó ní òtítọ́ òun lè lé obìnrin jìnnà. Don Jazzy ṣe lálàyé wípé òun kò lè máa fẹ́ ẹnìkan kí òun máa sọ fún un wípé òun nìkan lòun fẹ́. Ó ní ẹlòmíràn lè dúró ti obìnrin kan ṣoṣo láì lójú níta, ṣùgbọ́n fún òun, obìnrin rẹwà ò ní kí òun má tún wo ìta nítorí gbogbo wọn ni wọ́n jọ rẹwà. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.